ẹ kú dédé ìwé yẹn olólùfẹ́ mi àti káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní ẹ má bínú tó pẹ́ díẹ̀ mo dẹ̀ kí pé àkó àmójúbà oṣù tuntun àti káàbọ̀ sí kíni oṣù tuntun oṣù yìí yóò sùn wá sí àlàáfíà àtàánú àtòyè ọ̀fẹ́ láṣẹ Èdùmàrè mo tún kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí fún ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní fáwọn tó nífẹ̀ẹ́ sí mi ní ọ̀sẹ̀ tó kọjá Olúwa yóò nífẹ̀ẹ́ sí àkórí fún ètò ìdánilẹ́kọ̀ọ́ wa tòní ni àwọn ẹ̀yà ara ìfọ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀yà ara ìfọ̀ ẹ tí mo pé wọ́n lọ́mọdé yìí tún gbé wá ní ọ̀sẹ̀ tó kọjá kó àwọn ẹ̀yà ara part of the body ní ọ̀sẹ̀ onítòní àwọn ẹ̀yà ara ìfọ̀ tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa pè ní organs of speech kí ni à ń pè ní àwọn ẹ̀yà ara yìí bẹ́ẹ̀ ni kí ni iṣẹ́ wọn tá a máa ń lò bí kí ni iṣẹ́ wọn kí ni kókó nǹkan tá a fẹ́ kọ́ níbo tó ní kí orúkọ àwọn ẹ̀yà ara wọ̀nyí ní èdè Yorùbá máa sọ dáadáa máa tẹnu wọn gẹ́gẹ́ bí ojúlówó wọn Yorùbá láti ẹ̀ bá ṣe àyálò tàbí àbá ṣe kí ni tá a bá ṣe àmúlò àwọn orúkọ kọ̀ọ̀kan ká máa lò wọ́n gẹ́gẹ́ bí orí